kú dédé àsìkò yìí ò ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún ìròyìn àkíkà tí ó tún máa lákàkì lásìkò yìí àwọn ìròyìn tó gbẹnu tán tó ní í ṣe pẹ̀lú ìwà láabi ìwà ipá àti onírúurú ìwà ọ̀daràn míì táwọn máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn náà báyìí o láti ìpínlẹ̀ Abia ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ wòlíì kan ò tó jẹ́ pásítọ̀ ìjọ kan tí orí sì ti tarí látàrí àtàrí báyìí lọ sínú ọgbà ìtúná níbi ilé ẹjọ́ bí ó ti ṣe dá ẹ̀wọ̀n ọdún 10 fún pásítọ̀ ọ̀hún báyìí o tí wọ́n forúkọ ẹ̀ lédè gẹ́gẹ́ bí Uche Aruka Kalu wípé ó fi tìpátìkúùkù ó fi jẹran sunkún sí lára ọmọ léńjeléńje lára ọmọdébìnrin ọmọ léńjeléńje wọn ni pásítọ̀ ẹni 40 ọdún yìí òun náà ló wà láabi náà níjọba ìbílẹ̀ àríwá Umuahia ní ìpínlẹ̀ Abia wọn ṣe rí ọmọdébìnrin ọmọ ọdún 4 yìí òun náà ló jẹ́ pé lásìkò ìgbà tí ìyá ọmọ òun ti ṣàlàyé bí ọ̀rọ̀ gan ṣe jẹ́ lágọ̀ọ́ ọlọ́pàá oníṣẹ́ rí pásítọ̀ yìí òun náà ló jẹ́ pé máa ń wálé wọn lóòrèkóòrè tó sì jẹ́ pé àwọn àti àwọn mọ̀lẹ́bí òun náà ni wọ́n mọ pásítọ̀ yìí dáadáa oníṣùgbọ́n ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ó ní òun ò mọ̀ sí nílé ní ọjọ́ òun níbi pásítọ̀ ṣe wá sí ilé àwọn nù tó sì tan ọmọ òun tó ní kó tẹ̀lé òun lọ sílé nínú ọgbà bẹ́ẹ̀ ló lọ́ọ́ fi tìpátìkúùkù ló fi bá ọmọ náà lájọṣepọ̀ nígbà tí ìyá ọmọ òun wá ní tí òun gbà tí òun padà wá sí inú ilé ìyá ọmọ òun tó jẹ́ opó arábìnrin Ugo Obasi tó jẹ́ ìyá ọmọ òun nígbà tó tún ṣàlàyé nígbà tó ń padà dé wípé òun bá ọmọ náà tó jẹ́ pé ń ṣe ló sùn sílẹ̀ lẹ̀ kò lè dá dìde kò lè dá rìn kò lè jẹun kò sì lè mí dáadáa onígbà tó ń wá fọ̀rọ̀ pò ó nífúnpọ̀ dáadáa òun ló wá ṣàlàyé tó sì dárúkọ pásítọ̀ yìí wípé òun náà ló wá tó sì ṣe gbàṣàwò pẹ̀lú òun tó sì wá láabi náà tó fipá fi gẹ̀tilẹ̀ pẹ̀lú rẹ̀ ó ní nígbà tí òun lọ kojú pásítọ̀ ó ní kò mọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ó ní iṣẹ́ náà ló gbójú agan sí òun àfìgbà tí òun tó lọ fi ọ̀rọ̀ òun sùn ní àgọ́ ọlọ́pàá onígbà náà ni pásítọ̀ náà ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ ogbó bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ nígbà tó nílé ìdájọ́ tí òun gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí ní ọjọ́ 7 nínú oṣù kẹta ọdún yìí lẹ́yìn tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia tó fìdí ẹ̀ múlẹ̀ àti ẹni tí ó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ ASP Nwajuwa tó fìdí ẹ̀ múlẹ̀ níwájú ilé ẹjọ́ ìpè lóòótọ́ ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ pásítọ̀ Uche Aruka Kalu òun náà ló jẹ́ pé ó fi tìpátìkúùkù ó fi bọ́mọ náà ní àjọṣepọ̀ láti ogúnjọ́ nínú oṣù kejìlá lọ́dún 2024 ṣùgbọ́n báyìí ilé ẹjọ́ ti ní kí pásítọ̀ náà kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 10 gbáko. Láti ìpínlẹ̀ Akwa Ibom eléyìí mọ̀ tún gbẹnu tán kọ́lọ́ mọ́ ṣàánú èèyàn ni níbi ọkọ ìyàwó kan eléyìí tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ ọba gbé báyìí ẹni ọdún 42 Victor Oko ní bó ṣe gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ ẹni ọdún 38 ni wọ́n ní kìí ṣe pé ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ nìkan ńṣe ló mú àdá ló fi pín gbogbo ẹ̀yà ara rẹ̀ tó fi ṣá yẹ́lẹyẹ̀lẹ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Orun ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ DSP Timfon John ó sọ di mímọ̀ ní ìlú Uyo lọ́jọ́ Ajé lọ́sẹ̀ yìí ó sì ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 5 ìdájí ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí àwọn èèyàn tí ń bẹ ní agbègbè tí wọ́n sì ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n máa bọ̀ wípé ọkọ ìyàwó ti gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ kódà nígbà náà wọn ò tí mọ̀ wípé ó ti fàdá ó ti fi gbẹ̀mí lẹ́nu ó ti fi ṣá gbogbo ẹ̀yà ara rẹ̀ yànnà nígbà tí àwọn ọlọ́pàá ń gbọ́ tí wọ́n sì dé inú ilé náà òun náà ni arákùnrin kọ̀rọ̀ sí Victor òun náà ló lọ kó sínú àjà nínú ilé rẹ̀ kí àwọn ọlọ́pàá kan má bàa ṣe mọ bí ó wà ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe wá tìbútòrò inú ilé ọ̀hún dáadáa wọ́n rí pé ọkọ ìyàwó orí àjà náà ló mọ̀ wá wọ́n bá sì lọ́ọ́ fi kélé òfin wọ́n ti fi gbé ń bẹ́ẹ̀ sì ń bẹ lákòlò ọlọ́pàá báyìí nígbà tí ìyàwó rẹ̀ tó ti dolóògbé báyìí wọ́n ti gbé òkú rẹ̀
lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí ọmọkùnrin ọ̀tún sì ń pàtẹnujẹ́wọ́ oníṣẹ́ rí díẹ̀ ní ìdí tóun fi gbẹ̀mí lẹ́nu ìyàwó òun náà rí pé òun fura sí pé ó rìnrìn kúrè ó sì ní àwọn ọkùnrin kan eléyìí tí ń bá dá ìfẹ́ kọ̀kọ̀ oléléyìí ló ń gbìyànjú láti yànnàná ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ kó tó di pé èṣù gba ọmọ náà mọ́ òun lọ́wọ́ tí ó sì tó fi di pé inú bíbí òun ó mú kí òun lọ fàdáyọ tó sì fi gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀. Ọgbà bẹ́ẹ̀ náà láti ìpínlẹ̀ Ògùn ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé kọ̀rọ̀wọ̀ sí ọmọkùnrin ẹni 20 ọdún kan náà tó ṣe pé òun gbẹ̀mí lẹ́nu ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ nínú oko. Ọmọkùnrin ọ̀hún James Solomon náà wọ́n pe ó kọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló sì ṣẹlẹ̀ ní inú oko kan ní agbègbè ní abúlé Ìdẹ́ko Ṣàgólò ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde wọ́n ní ṣe rí ọmọkùnrin Solomon yìí òun náà ló jẹ́ pé ńṣe ló pe ẹnìkan Bartholomew lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí lọ́jọ́ 9 oṣù kẹta ọdún yìí ló pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ṣe rí ọmọkùnrin Benson eléyìí tí àwọn jọ lọ sóko lọ́jọ́ sátidé ó ní pẹpẹ sí o báyìí kàṣà báyìí káòdì ó ní ó ti dolóògbé sí inú oko òun náà ló wájúwe ibi tí òkú rẹ̀ wà ní inú oko fún arákùnrin Bartholomew eléyìí tó pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà tó sì di àárọ̀ ọjọ́ kejì ní aago márùn lọ́jọ́ ìsinmi òun náà ni àwọn èèyàn abúlé ọ̀hún òun bá lọ ké sí iléeṣẹ́ ọlọ́pàá náà bá lọ sí inú oko ọ̀hún ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọgbó inú oko lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n rí ibi tí ó wa òkú rẹ̀ tó gbẹ́ ilẹ̀ tó sì bo òkú arákùnrin Benson tó bò ó mọ́ bẹ́ẹ̀ wọn ní ilé ìgan ló wá ń fi hàn ló sì fún iléeṣẹ́ ọlọ́pàá lára wípé ó ṣeéṣe pé òun náà ló jẹ́ pé ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí pẹ̀lú nígbà tí wọ́n rí òkú arákùnrin tó wọ́n rí ojú ọgbẹ́ oríṣiríṣi ní ara rẹ̀ wọ́n sì gbé òkú rẹ̀ lọ sí ilé ìjókòó àwọn sí báyìí wọ́n ní ilé ìgan ló fún iléeṣẹ́ ọlọ́pàá ní àǹfààní láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà pàápàá tí wọ́n sì padà rí dájú pé wọ́n dọdẹ òun náà kó tó di pé ó sárìn jìnnà nígbà tí wọ́n pàtẹnujẹ́wọ́ òun náà ló ń ṣe lálàyé wípé lóòótọ́ òun ni òun gbẹ̀mí lẹ́nu rẹ̀ àmọ́ wọ́n ti fi òun náà wọ́n ti fi sí àhámọ́ ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ ṣe ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí lọ́mọ ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv títí ìgbà míì tẹ́tù mọ́ pàdé wa eré àti àánú olówó bá fún wa bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.